ire ló bá wọ̀ o máa ṣe lọ, ìkà ló bá wọ̀ o máa ṣe lọ, gbogbo ohun tó bá lè dá lára o Ọlọ́run ọba ń wò o tẹ́ra wọn. Kábíyèsí Elédùmarè ọmọ Yorùbá, àṣepọ̀ kì í ṣe gbogbo èèyàn nìyẹn máa ń fìyà jẹ, àṣepọ̀ kì í ṣe gbogbo èèyàn nìyẹn máa ń ṣebi fún. ọmọ Yorùbá, ìyàwó Buhari pírẹsidẹ́ǹtì Nàìjíríà náà ó ti kà bí àjẹ́, kódà kò kà lásán o, ó tún rawọ́ ẹ̀bẹ̀ sáwàtà súnmọ́lé Sunday Igboho ká bá àwọn bẹ bàbá tó wí pé kí ni ẹlẹ́dàá bàbá wa Oloye Igboho ṣá ó ti fìyà jẹ AISHAT ìyàwó Buhari lọ́wọ́lọ́wọ́ báyìí. ó ṣọ̀kì yín, ó ṣọ̀kì mi náà. ẹ wá gbọ́ àwọn ìjìnlẹ̀ àṣírí tó jẹ́wọ́ ẹ̀ nígbà tí ìnira ìpọ̀. àwọn bá ní ológun kò lógun kíní kan kó máa ti díjú báyìí ni Oloye Sunday Igboho lórí ẹ̀bẹ̀ ti pọ̀. ọmọ Yorùbá, eléyìí tí mo fẹ́ sọ yìí mo fẹ́ ká farabalẹ̀ kájọ gbọ́. ẹni tọ́lọ́hun ò lè mú kò ní dà, àfẹ́ tọ́lọ́hun ò bá fẹ́ mú. pé ẹnìkan wà ó lágbára bí Ọlọ́run ò lè mú, ẹ gbàgbé. àfi tọ́lọ́hun ò bá fẹ́ mú. AISHAT ti jẹ́wọ́ o, àbájọ tí Buhari fi ní kó lọ pa Oloye Sunday Igboho mọ́lé. ọmọ Yorùbá, mo fọlọ́run bẹ̀ wá, ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé ó gbọ́dọ̀ wá fẹnu gbolẹ̀ lójú gbogbo ayé. ẹ̀bẹ̀ kọ̀rọ̀ ọ̀rọ̀ tó wà lẹ́yìn, ẹ̀bẹ̀ kọ̀rọ̀, ẹ̀bẹ̀ offline kò rọrùn tó wà lẹ́yìn. torí pé kí ni ìyàwó Muhammadu Buhari ayé ẹ̀ ti bàjẹ́ tó pátápátá, ti bá níná jó lórí omi. ẹni lọ kó ẹ̀rí ẹ̀ wá. átíkù kan ló sẹ́ǹdì sí mi. ọmọ Yorùbá, ẹja máa ṣe dáadáa. ẹ rí i pé mo forí kan wọlé, mo ní ire ló bá wùn ẹ́ máa ṣe lọ, ìkà ló bá wùn ẹ́ máa ṣe lọ, gbogbo ohun tó bá lè dá lára máa ṣe lọ. ayé ń yẹ ẹ́ lénìí, ó lè má yẹ ẹ́ tó bá dọ̀la. ayé sì lè yẹ ẹ́ lénìí kó tún yẹ ẹ́ lọ́la, kó tún yẹ ẹ́ nípò títí ọjọ́ ayé lè máa yẹ ẹ́ lọ. ṣùgbọ́n àwọn ìṣẹ̀dá kan wà tí yóò kì í fìyà jẹ. àwọn ìṣẹ̀dá kan wà tí yóò bá fìyà jẹ wọ́n, àwọn ọmọdọ́mọ èèyàn á jẹ́nu ìyà yẹn. òun ni AISHAT Buhari ń jẹ lọ́wọ́ yìí. nǹkan kan ṣẹlẹ̀. according to this article, gbogbo tí mo fẹ́ sọ yìí allegedly, because I was not there, it was reported and I'm doing what? I'm publicizing it. torí pé ó jẹ́ nǹkan tó kan gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé, pàápàá jùlọ Oloye Sunday Igboho. àṣírí ìdí tí Muhammadu Buhari fi ní kó lọ pa Oloye Sunday Igboho ẹ máa gbọ́ lẹ́nìí. èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Ṣàngó á pa bàtà, á pa jọwọ́jọwọ́ etí ẹ̀. ó mà ṣe o. àwọn ọmọ àìjọbẹ̀rí tí ń jápo sáyà. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́ọ́lọ́ọ́lọ́ọ́lọ́ọ́ báyìí, Ọlọ́run ń lo Donald Trump láti jà fún Oloye Sunday Igboho. kò ń sọ̀rọ̀ tó wà ń ta ni mò ń sọ o. mi ì sọ̀rọ̀ nípa Amẹ́ríkà fẹ́ wá bá wọn terrorist jà, ìyẹn kọ́ ni mò ń sọ o. nǹkan kan míì tuntun ti ṣẹlẹ̀ láàrin Donald Trump, president Amẹ́ríkà, AISHAT àti gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé àti Oloye Sunday Igboho. ó ń dàbí ìsọkúsọ àbí?
mo fẹ́ kẹ́ mọ̀ wípé mo súnmọ́ àwọn bàbá wa dáadáa kọjá kí n máa wíwó tó wòwò ohun tẹ́ bá dé gbọ́ lẹ́nu mi kọ̀ǹfàmù ni bẹ́ẹ̀ ni átíkù kan wọ́n ṣẹ̀ díẹ̀ sí mi ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní jọ ṣiṣẹ́ lórí ẹ̀. Donald Trump ti gbé àwọn ìgbésẹ̀ kan tó lágbára lórí Aisha Buhari ìyẹn ìyàwó pírẹsidẹ́ǹtì Nàìjíríà àná ìgbésẹ̀ wo ló gbé lórí ẹ̀ náà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tẹ́tí kí ogun wa jọ gbọ́ kó má dàbí pé máa bí irú ẹ̀ ti pọ̀ jù ó ti máa ń parọ́ jù ó máa ń ṣe kinní kan jù ó máa ń ṣàwo jù no eléyìí gan ni a fi jí ni o ìròyìn tó àmójúbà o ìròyìn ṣe kí ni kò tó àmójúbà ìròyìn tó àmójúbà rárá àti rárá kò sí bó ṣe lè ròyìn nǹkan fún ẹ kò lè tó kó fojú ẹ rí o. now kí n bẹ̀rẹ̀ láti mo fẹ́ go straight away mi ìfẹ́ máa ṣe kọ́nà yà ẹ máa gbọ́ o mo fi Ọlọ́run bẹ ọgbà wá tẹ̀ ń wò mí ẹ bá wa share fídíò ìkó lọ viral ẹ jẹ́ kí gbogbo èèyàn mọ ìdí tí Muhammadu Buhari ṣe fẹ́ pa olóyè Sunday Igboho kọ́ mọ ìdí tí Muhammadu ṣe dúró wípé ṣẹ́ Nàìjíríà gbọ́dọ̀ pín nígbà yẹn kọ́ mọ ìdí tí Muhammadu Buhari tó fi ń lo gbogbo agbára tó ní láti make sure pé òun pa olóyè Sunday Igboho nítorí material things kábíyèsí Elédùmarè mo fẹ́ ká àwọn nǹkan kan fún yín allegedly èmi mọ̀ pé kò sí rọ́ńbẹ́ torí tó bá jẹ́rọ́ ni átíkù ìhẹ́ Donald Trump White House wọ́n ti disclaim ẹ̀. now ẹ máa gbọ́ o breaking news shocking loot uncovered FBI finds $900 million cash. Ẹ máa gbọ́ o FBI allegedly found $900 million cash. Ṣé mo retí $900 million jẹ́ ní náírà? Kábíyèsí Elédùmarè. Kí ló tí tó ti jẹ́ pé àwọn ẹranko ló pọ̀ jù nínú àwọn tó ń rúlu Nàìjíríà? Kí lẹ tí wàá gbọ́? Kẹ́ ẹ máa jí gbọ́ kankan. Ilé Aisha Buhari àìtí tó wà l'Amẹ́ríkà a gbọ́ wípé wọ́n sọ wípé wọ́n bá $900 million in cash. Wọ́n bá àwọn ọkọ̀ tó lé ní 1 trillion tó túmọ̀ sí pé oríṣiríṣi ọkọ̀ tó lé ní 1 trillion. Ó mà ṣe o. So olè tí Buhari àtàwọn ẹbí ẹ̀ fẹ́ jà nílé yìí tí wọ́n ti fẹ́ kí Nàìjíríà pín tó ṣe fẹ́ wá gbogbo ọ̀nà láti pa olóyè Sunday Igboho kọ́lé yìí ó lè yẹn jà dáadáa. Kábíyèsí Elédùmarè. Ẹ máa gbọ́ o $900 million in cash, 1 trillion worth of cars. Àwọn mọ́tò tí wọ́n lé ní 1 trillion. Ilé yẹn fún ara ẹ̀ ó kéré jù $300 million mansion and gold vault in UK belonging to Buhari's wife. Trump froze assets, says this is madness. Trump ó gbẹ́sẹ̀ lé gbogbo pápá tẹ pé this is madness. Kí lẹ tí wàá gbọ́? In what looked like the biggest financial scandal of the decade, the FBI has reportedly uncovered a mind-blowing fortune linked to the wife of former Nigerian President Muhammadu Buhari. According to the leaked intelligence, reports
The asset discovered include $900 million, luxury cars valued at 1 trillion, and a hidden gold vault said to contain bar of pure gold stacked to the ceiling. Àwọn gold raw ó ní báǹkì gold nílé gold vault ibi tó bá ń kó àwọn raw gold sí. Ẹ máa gbọ́ o. US President Donald Trump, reacting to the shocking discovery, said in disbelief, kò believe pé ọ̀kan lè ṣe nǹkan bẹ́ẹ̀. This is madness. No human being should have that kind of money lying around. This is not wealth. This is daylight robbery against a nation. An insider from the investigation revealed every corner we turn led to another secret vault. The amount of money involved here is enough to build Africa. Ọmọ Yorùbá, àṣé pé torí owó tí Buhari fẹ́ jí ló ṣe gbógun ti Olóyè Sunday Igboho. Kábíyèsí Elédùmarè. Ẹ wá àwọn nǹkan tí wọ́n freeze yìí nísìn tíjọba Amẹ́ríkà gbẹ́sẹ̀ lé àtàlẹ́yẹ́dì. Ẹ sọ fún mi, ṣé tó bá fi ṣe nǹkan sí Nàìjíríà ṣé kò dáa? Góòdù tí wọ́n bá nílẹ̀, pure gold tí wọ́n bá ọ́ ní ó wà out of rate, wọn ò lè sọ pé iye báyìí ni. Ó kọjá akọ́pẹ́ price fún raw gold bars. Ó ní gold vault just like safe tó jẹ́ wípé raw gold nìkan ló wà nínú ẹ̀ nínú ilé ẹ̀. Ṣé ìdí tí Buhari ṣe fẹ́ parẹ́ sí wa lọ́rùn yìí? Báwo lówó yẹn ṣe dé ibẹ̀ yẹn? Kábíyèsí Elédùmarè. Àṣọlé ni Buhari náà, àṣọlé níyàwó ẹ̀ náà àtàwọn ọmọ ẹ̀. Tẹ́ bá rántí nígbà tó wà ní president, ọmọ ẹ̀ kọ́ lẹ́yìn níbi tó ti lọ ra power bike tó more than 70 million tó lọ fi ra ọ̀kadà power bike tí yẹn gbé ṣubú ńgbà yẹn tó kọ́ lẹ́yìn. Nígbà tó ọmọ Buhari kan ṣe wedding, rí gift tí wọ́n pín ní party yẹn ni. Ó dà pé iPhone 7 lòun rè ní bíi 7S or 6S or X mímọ̀ ṣá. iPhone tó rè ní nígbà yẹn ẹyọ kan àti ample tablet àti phone iPhone tó rè nígbà yẹn àti àwọn earpiece gadget kankan òun ni wọ́n pín fún gbogbo àwọn tó wá bẹ̀. Ẹ wo bó ṣe ń waste owó. Ìgbà kan náà la gbọ́ tọ́nà ọmọ Buhari kan ó gbé private jet Nàìjíríà Air Force One Nàìjíríà ó gbé lọ fi ṣe photoshoot ní UK tí gbogbo èèyàn ń pariwo ń gbà yẹn. À ń sọ fún yín pé gbogbo àwọn tẹ́rí tó ń rúùlù wa ọ̀pọ̀lọpọ̀ wọn they are after their pocket. Ǹjẹ́ yìí mọ̀ pé Buhari lè jagun olè tó yìí? Góòdù tí wọ́n bá nílé AISHAT ọ̀ lè sọ pé iye báyìí ni. Wọ́n ní ó ti wà out of rate. Ó túmọ̀ sí pé ká sọ pé nǹkan ọ̀ká tébù tí wọ́n lè kà mọ́. Kéèyàn ní fleet of cars nínú compound ẹ̀ tó worth trillions of naira. Trillions, not billion, trillions. Kábíyèsí Elédùmarè. Donald Trump ó ṣe àdúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ó ti freeze account yẹn báyìí nísìnyí. Ó ti freeze gbogbo asset yẹn. Can you imagine? Olórí burúkú làwọn ará bí yìí o.
inú mi ti ẹ̀dùn pẹ̀lú conclusion tí Donald Trump ṣe. Ó ní this is a daylight robbery against a nation. Owó tó yẹ kó fi túlù ṣe, owó tó yẹ kó fi help insecurity, owó tó yẹ kó fi fún wa ní good standard medical facility, kó fi fún wa ní educational buildings and educational equipment, stationaries, etc. Tó yẹ kó fi support àwọn tó jẹ́ pensioner tí wọ́n fún lówó. Nígbà Buhari iṣẹ́ mọ́yé ọdún tó fi jẹ àwọn pensioner lówó. Mo dẹ̀ máa ń sọ̀rọ̀ kan fẹ́ èèyàn wa, mo ní kò kì í ṣe pé kò sówó, owó wà more than enough, ṣùgbọ́n àwọn kan náà ń ṣe àpapín torí pé wọ́n mọ̀ pé Nàìjíríà kò exist mọ́ officially. Yes, ṣùgbọ́n ẹgbẹ́ Trump ṣe àdírẹ́sì Nàìjíríà, disgraced country. Can you imagine that? Ẹjọ́ ẹ̀kọ́ ẹgbẹ́ àwọn leader wa ni. Adé sọ fún bàbá Tinubu ẹ pín gààrí kó ní kábíkù máa bá tiẹ̀ lọ. Kò sí kan táwọn ọmọ Yorùbá ń dúró ṣe nínú Nàìjíríà mọ̀, kò sí. Pé nǹkan báyìí là ń dúró ṣe, kò sí. Now mo máa fẹ́ play àwọn kọ̀ọ̀kan fún wa, bọ̀ kí n tó play ẹja sáré dẹ́ka ìpolówó ọjà. Olúsadé ní pẹ̀rẹ̀ abawọ́ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ Olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú bógun ayé bá gbóná lalala bí iná ajere táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ Olóyè Máyégún Aníkúlápó osùn òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí Olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abolórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kìí borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ ló kọ lọ. Ẹ káàbọ̀ padà ènìyàn wa, nọ́mbà bàbá Máyégún nìyẹn. Ìwọ tó bá fẹ́ dira tó fẹ́ dọmọkùnrin bóyá ìwọ kò fẹ́ gbàwé ìgbélù kó lórí ọkọ ò lórí aya, ó fẹ́ ṣètùtù, ó fẹ́ ṣẹ́gi ọlà, ó fẹ́ ṣe àṣírí bíbò, ẹ̀yọ́nú àgbà tó dájú, ọ̀wọ̀ tó confam, ó fẹ́ pé lọ́mọkùnrin díẹ̀ ọmọkùnrin ò tó must be o ṣe pastor o must be jára ẹ kò gọ́ra ẹ o bó bá lọ sọ pé must be ló fẹ́ jọ tó wàá jira o ò lè jọ must be o. Ọmọ Yorùbá ẹja lọ jira dandan kọ́ ni kẹ́ pé bàbá Máyégún ẹ̀yin tẹ̀bà lẹ́ni tẹ́ máa pè ní kẹ́ pé wọn ẹ̀yin tẹ̀bà lẹ́ni tó confam torí bàbá Máyégún confam. Bẹ́ẹ̀ mo sọ fún yín mi rí wọn rí ṣùgbọ́n iṣẹ́ tó ń ṣe fún àwọn èèyàn tó lọ ń bá wọn tí mò ń gbọ́ kò sí reason tí mi ṣe ní continue àti máa polówó wọn because wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà fáwọn tó lọ ń bá wọn tí mo lè ń fetí mi gbọ́ tí ò ṣe pé bóyá wọ́n ní no tó ń ṣe tèmi kan tí mo fojú mi rí wọn rí ṣùgbọ́n àwọn tó pé wọ́n jẹ́ kí n máa mọ̀ pé bàbá yẹn atato iyọ̀ ọdún ni náà ẹ kà bọ́lẹ̀kùn bẹ́ẹ̀ ká padà síbi tá a ti ń bọ̀. Ọmọ Yorùbá ẹ wo AISHAT Buhari báwo ló ṣe kó gbogbo kinní yẹn dé òkè òkun. These are questions we should ask ourselves. Ìjọ wo la fẹ́ ṣe gbogbo eléyìí dá? Ìjọ wo la fẹ́ ṣe gbogbo eléyìí dá? Ohun tó jẹ́ kí n máa fi túlù ṣe ẹ kó lọ sókè òkun ìjọba òkè òkun á gbẹ́sẹ̀ lé ẹ ní gbígbà mọ́ á di tiwọn ṣèbí káàṣì ni wọ́n sọ yẹn
ṣe mọ èyí tó máa wà ní àwọn foreign account ẹ̀ ní gbogbo ayé ló mọ̀ wípé owó tó máa ń wà ní bank account ó máa ń ju tó wà lé lọ nígbà tó bá ń bá $900 million that's trillions of naira. 900 million US dollars at the uncountable rate gold, raw gold, pure gold. Má ṣe o. Bóyá òun dẹ̀ lọ fi gbá ìgò ẹ̀gbá yẹn nígbà tó pariwo sí àpọ̀pọ̀ òun kọ́ lélẹ́yìí ká lè tí wọ́n padà gbọ́ pé ọkọ ẹ̀ ní ẹ̀mọ̀ bóyá àwọn bí alára àwọn nǹkan tí wọ́n fún nìyẹn bóyá ṣe báyìí fẹ́m ọkọ ẹ̀ ti kú ti pẹ́ oṣù pa àti àríjẹ ni tí àlejò ọdún sọ àlejẹ́dìlì ni o. Aisha Buhari o ṣàbíamọ. You are not a mother. You are not a mother. And you don't have the spirit of motherhood. Being a mother, you will never do that. That's true. That's madness. She made what if not so. Only this is not words. This is madness. You know, tí wọ́n wọ́n ẹ̀yìn Fúlàní tó wá bá ti wá jẹ́ ni Aisha yẹn náà Fúlàní ni náà Fúlàní ni ẹ má jà kọ́ra wa Fúlàní ni a lè sọ fún bàbá Tinubu ẹni tó jẹ́ assistant secretary general United Nations tó jẹ́ ọmọ Nàìjíríà tó jẹ́ ọmọ Fúlàní tó jẹ́ ambassador Nàìjíríà ní UN now assistant general United Nations all over the world. Afẹ́jẹ́ kí bá wa change ní kíákíá ẹgbọ́n ọmọ Yorùbá lọ síbẹ̀ ọmọbìnrin yẹn ó ń gbàbọ̀dì fáwọn ọmọ Yorùbá gan ó ń gbàbọ̀dì fún wa gan. Ìdìde tí Amẹ́ríkà dìde ìwọ̀n bá ti dìde tipẹ́tipẹ́ for a long time wọ́n máa yí wà náà tó ń blọ́ọ̀kì wọn gbogbo document gbogbo petition táwọn èèyàn ń kọ sí United Nations wọn ò jẹ́ kó dọ́dọ̀ àwọn tó yẹ kó dé. Tó bá ti dédé gbòmọ̀ ẹ̀ báyìí àwọn excuse yẹ àdásí dọ́sílẹ̀ àlẹ́gẹ́sì olórí burúkú kó tó di pé a tún bọ́ sí ẹ̀ka tí màá ti pílè kéde fún wa ẹja sáyé dẹ̀ka ìpolówó ọjà. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà Aba bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. Are you in Oshogbo and looking for Jenny Oriflame products? Or maybe you are ready to start earning with Oriflame but don't know where to begin? Worry no more, because Annie B Beauty Empire has got you covered. Annie B is your one-stop shop for everything Oriflame. From skincare to fragrances to wellness, she has it all in stock, ready for both retail and bulk buyers. But that's not all. Annie B is more than just a vendor. She's a certified Oriflame director. She's passionate about helping others succeed too. If you ever dreamed of making money through Oriflame, she offers a comprehensive training system, step-by-step guidance, products knowledge, marketing strategy, and everything you need to grow your Oriflame business. Whether you are a user, a bulk buyer, or ready to become a partner, Anibi Beauty is your plug. Visit them today at Kade Shopping Complex, Estate, Oshogbo, or send a message to get started on your journey with Oriflame. Ẹ káàbọ̀ padà ènìyàn wa nọ́mbà láàólà bitter tea nìyẹn. Ìwọ tí ìkọ́ ọmọkùnrin yẹn bá rí tí ní báyìí tó fẹ́ kó tóbi bó ṣe fẹ́
with natural herbs without any chemical. Ẹ pè láàólá bitter tea. Ìwọ tí kò ọmọkùnrin yẹn tí ó bá lè kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n, ìwọ tó fẹ́ àdùndùn, ìwọ tó fẹ́ pẹ́ lórí ẹ̀, ẹ pè láàólá bitter tea. Mo sọ fún yín, ẹnìkan ti ṣe testimony fún wa rí, ẹni tó ní kidney problem tí UK ti condemn pé hello o máa wẹ́ tó wáyé transplant fún ẹni o, kidney yóò wúlò mọ́. Ẹ̀yin ẹ̀dẹ́ kódà mo fi Ọlọ́run búra, ẹ̀yin ẹ̀dẹ́ ni máa mú nọ́mbà bàbá láàólá bitter tea kò sọ fún mi. Bí mo play advert wọ́n sì náà lórí nọ́mbà wọn, ó mọ dé pọ̀. Mo fi Ọlọ́run Elédùmarè búra fún yín. Lẹ́yìn tẹ̀ ní lọ àwọn àgbo ẹ̀ tó gbọ́n ṣe ní kò láàrin sọ̀rọ̀ weeks. Òmìnira dé bá kidney ẹ̀ wá di tọmọdé padà. Ẹ sọ fún mi, báwo ni mi ṣe ní polówó owó èèyàn bẹ́ẹ̀? Ẹni tó yẹ pé kò sí àgbo tó lè fún yín. Àìmọye àwọn tí mo mọ̀ tó yẹ pé wọn ò ní spam mọ́. Tó jẹ́ àgbàlagbà tí spam ò ní jáde mọ́ lára wọn. Tọ́lẹ̀ pé láàólá bitter tea nísìnyí báyìí wọ́n ń gun kẹ̀kẹ́ méjì. Kódà ọ̀pọ̀lọpọ̀ wọn tó tún ti fóbìnrin lóyún. Yes. Ẹnìkan náà wà mí fi yọ̀. Òun sọ kẹ́lẹ̀ mọ̀ wípé testimony pọ̀. Fún màkọ́nà ti wà ní marriage òun for more than 35 years. Òun ò lóyún látàárọ̀ di alẹ́ rí. Ṣùgbọ́n ọkọ òun jẹ́ supporting husband. Kò lé òun dànù, kò lè fẹ́yàwó mi. Ó dẹ̀ ṣèlérí fóun pé we are in this together. Wọ́n máa ń lo láàólá bitter tea. Ìgbà tó máa kọ́kọ́ lóyún gbá àbá ìbejì ló bí ọkùnrin kóbìnrin kan. This is around 2023. Ní 2024 tó kọjá yìí, ẹnìkan náà tó ń wojú Ọlọ́run fún ọmọ 8 ló bí lẹ́ẹ̀kan náà. Yes. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. Ẹ pé bàbá yẹn, ọkọ̀ fáàmù. Now that is that about that. Ọmọ Yorùbá, kí lẹ́yìn rí sí ọ̀rọ̀ Amẹ́ríkà àti Nàìjíríà tó lọ lọ́wọ́lọ́wọ́ báyìí? Ṣé káwọn aráàlú ká stop Amẹ́ríkà ni? Kọ́ bá wà dàlú wa rúdi? Àbí ká fi wọ́n lẹ̀ kọ́ sí nǹkan tó fẹ́ ṣe? Torí ọ̀pọ̀lọpọ̀ awuyewuye tí ń lọ káàkiri pé ká má gba Amẹ́ríkà láyé o, ká má ṣe kíní kankan ẹ̀kọ́ o. Ìlọ́mọ náà wá ṣe at the end of the day ABC to Z ni wọ́n padà kú lọ. Ọmọ Yorùbá, which way, which direction? Oloye Igboho ní ká lè sọ fún gbogbo èèyàn wa tẹ́ wà ní ilẹ̀ Haúsá pé kẹ́ máa bọ̀ nílé o. Ẹni tó bá wọn pé òun ológun àrìnyà kó má wulẹ̀ jáyán. Ìwọ tó dára ẹ lójú tó lẹ̀ kí ọmọ Fúlàní tó ìṣọmọ Haúsá máa bọ̀ nílé. Èdè tara ṣàṣà kó wá gbogbo ọ̀nà láti padà sílẹ̀ Yorùbá. Torí àwọn Fúlàní Ọlọ́run nìkan ló mọ ọwọ́ tí wọ́n tún lè yọ báyìí. Torí nísìnyí báyìí wọ́n ti ń pe ìpàdé from one meeting to another meeting. Wọ́n ti ń plan fún ilẹ̀ Yorùbá. Yes, wọ́n ti ń plan fún ọmọ Yorùbá.